Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá, ọmọ kóòtù ìjíire nílé lóko káàkiri ayé. Wọ́n ní àrò mẹ́ta kì í dọbẹ̀ inú. Mo ti sọ fún wa pé nǹkan mẹ́ta ni wọ́n fún mi. Àdéhùn mi mo sì gbọ́dọ̀ mú ṣẹ. Mo ti sọ pé iṣẹ́ kejì tí mo fún yín nípa rọ̀rọ̀ ọdán, mo ló ní part 2. Wọ́n tó bá ní part 1 lọ́wọ́, gbìyànjú kó ní part 2 rẹ̀. Tí mo ló ní tùràrí, pé ọṣẹ ni ó ní tùràrí o. Tẹ́nìkan bá ní òun kì í ro oorun sùn, àbí tóun bá ti sùn díẹ̀, àlákàlà ni, wọ́n á máa dà òun láàmú. Kódà ẹlòmíì gan lójú ayé gan kò gbádùn ara rẹ̀. Bí kò máa dásọ̀, kóun nìkan máa dásọ̀, káwọn ẹ̀mí kẹ́mi kí wọ́n máa bá a sọ̀rọ̀. Ẹ̀rí. Bí kẹ́lòmíì ó máa gẹ̀ẹ́tì ara rẹ̀. Kódà nípa àmì burúkú tí wọ́n fi sẹ́lòmíì lára. Tí jalè tán, ó tó mọ̀ pé ohun tóun ṣe ọ̀dà. Ẹlòmíì kọ́dọ́kọ ni. Ẹlòmíì kò síwàwù ni. Yóò ti ṣe tán ojú rẹ̀ ó wá wálẹ̀. Ẹlòmíì ìbínú ni wọ́n fi sára tiẹ̀. Yóò máa síwàwù ni. Gbogbo ibi tí ní ìwọ́n jọ máa tẹ́ ń bẹ ẹ̀rí nǹkan. Wọ́n ní ẹfun ní báwọ̀ omi jẹ́, oṣù ní báwọ̀ omi jẹ́, ìdú ní báwọ̀ omi jẹ́. Tó ọmọ aráyé, ẹ má bà tiwa jẹ́ o. Nígi èédú bá fojú ba omi, ọjọ́ náà ní bẹwà omi jẹ́. Ṣé mọ̀ pé kó tó tòrò padà yóò pẹ́? Ayé ẹ má lọ́wọ́ sọ́rọ̀ wa o. Àbẹ̀yìn ni o. Tùràrí rẹ̀ rí. Èèyàn nìkan kọ́ ni wọ́n fi kíní yìí sí lára o. Kódà tí ẹ mọ́nú ilé ìtajà ẹni, ọ́fíìsì ẹni, àti ibi tẹ́ pè ní ilé iṣẹ́ yín. Kódà ìbá jẹ́ ilé iṣẹ́ ńlá kí wọ́n máa tó kọ̀, máa fi síbẹ̀. Àwọn kan rí pé kọ́sítọ́mà ò wá dọ̀rẹ́ mọ́ ni. Wọ́n ti fi àwọn ẹ̀mí kẹ́mi síbẹ̀ tí wọ́n máa darí àwọn èèyàn kúrò níbẹ̀. Wọ́n máa rí lóòótọ́ ṣùgbọ́n wọn ò ní wá bẹ́ẹ̀. O ní ìdí iṣẹ́ yìí. Ewé ọdán. Ọdán yìí yòówù kó ṣáà ti jẹ́ ọdán gidi. Egbò rẹ̀, rọ̀rọ̀ ara rẹ̀, ewé orí rẹ̀. O gbọdọ̀ já ewé ọdán yìí. O gbọdọ̀ já rọ̀rọ̀ ara kò ní ṣiṣẹ́. Ewé ọdán, rọ̀rọ̀ ara rẹ̀, egbò orí rẹ̀, ẹ wá yọ pọ̀. Ọ̀gbọ́n, ewé gégémù nìkan ẹ jà yọ pọ̀. Àìdán onígun lọ́pọ̀lọpọ̀, ewé àkókò lọ́pọ̀lọpọ̀. Ẹ ti wá ewé tábà tútù, tó jẹ́ tábà ìbílẹ̀, kì í ṣe ta Gíríìkì o, pẹ̀lú èpo ọ̀bọ̀, á gun gbogbo ẹ̀ pọ̀. Ata ìjọsìn díẹ̀, tá bá gun gbogbo ẹ̀ pọ̀ tán dáadáa, á sá sínú bòòjì nínú ilé. Á tutù gún. Lẹ́yìn náà ògún dé. Lára bí tó ti mọ̀, bí tẹ bá fi kíní yìí, àwọn kan máa kánra. Ẹ wò wọ́n dáadáa. Àwọn nu ara wọn. Kódà tó bá wà ní abroad, kò fin, wọ́n mọ̀. Àwọn táwọn wí yìí ọmọ. Wọ́n mọ̀. Wọ́n jáwọ́ lọ́rọ̀ rẹ̀. Tọ́, kò jù bẹ́ẹ̀ náà lọ. A tún máa pàdé nígbà mi. Mi ọmọ yín náà Lukman ọmọ Àyìndárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mú nọ́mbà yìí mọ́ ọ̀dọ̀ +2348032983298 +2348032983298. Gbàkásì +2348133155111 +2348133155111. Tó bá ti pè dàrẹ́tì tí ọlọ́mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni, láti Ìkòròdú gáràjì, gbogbo mọ́tò tí ń lọ Báyékù, bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50, ẹgbẹ̀lẹ́ lọ́yà. Kó tó lè wá,
pé nọ́mbà mi ó tó wá. Tí n bá wà nílé wọ́n sọ fún ọ, tí n bá sí nílé n ó jẹ́ ọ mọ̀ pé n ò sí nílé o. O kàn lè gbéra kó máa bọ̀. Gbìyànjú kó pè mí, ń san owó consultation fún ọ, ó mú dání. Tí a bá mú dání bọ́ dọ́dọ̀ mi, o ti wá lọ padà o, ó sì jẹ́ nù. Èèyàn mẹ́rin ni nọ́mbà yìí wà fún. Ẹni tó fẹ́ ìtọ́jú ara lánàá ìwé àti egbò bóyá wọ́n fẹ́ ká bá wọn ṣiṣẹ́ kan lára àwọn iṣẹ́ tá a ti fi sílẹ̀ àtọ̀jọ́ tó ti pẹ́ kọ̀ wá yé, wọ́n fẹ́ ká bá wọn ṣe iṣẹ́ náà, a bẹ̀ ṣe, a sọ ètí ọ̀nà. Ẹlẹ́ẹ̀kejì, àwọn ẹni tó fẹ́ ra bóyá bí tùràrí, ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ ní nǹkan kan ní bóyá lórí ìtọ́jú ara àbí lórí iṣẹ́ rẹ̀, a sọ iye rẹ̀ fún ọ. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wọ́n lẹ́ni tó fẹ́ join private group, ọ̀fẹ́ kọ́ 10,000 sefa ni, 10,000 naira ni, ó sì jẹ́ nù. Tàbí ẹni tó jẹ́ wípé a ti sọ ẹni tó fẹ́ bèrè àkọsẹ̀jayé ẹ̀, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wà fún un. Ṣùgbọ́n kọ́ ó jókòó kábẹ́ ilé rẹ̀, ó máa pe nọ́mbà mi pé iṣẹ́ kan tẹ ní a ṣe kíní kan, ewé kíní kan, àbí ẹ bá wa wá ewé kíní kan, má pè mí o, ìní dán lóhùn. Yẹ wá, kò ní yẹ ẹ lẹ́. N ta fẹ́, elédùà ṣe fún wa. Èyí tí a fẹ́, elédùà lè jìnnà sí wa. Tọ́, mo sọ yìí mo dúró ná. Ire o, ire kàbìtì.